lóòótọ́ ni o ṣé lóòótọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti yan Àwùjalẹ̀ tuntun pẹ̀lú ìfá ẹ̀san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira ní kíákíá tàbí kákọlù yín àwọn agbébọn kọ lẹ́tà sí aráàlú ní bẹ̀rùbojo bàgbàlẹ̀. ìkúnlẹ̀ abiyamọ o àwọn akẹ́kọ̀ọ́ fásitì LAUTECH 6 tó fi mọ́ obìnrin aláboyún kan pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀. ó mà ṣe o èèyàn 10 ló há sí páńpẹ́ ìjàmbá iná tó ṣẹ́yọ nílé ìṣàkóso ọkọ̀ òfurufú Muritala Muhammed. El-Rufai ń béèrè fún bílíọ̀nù kan náírà 1 billion naira lọ́wọ́ ICPC fún títẹ ẹ̀tọ́ rẹ̀ lójú. Ilé aṣòfin Amẹ́ríkà gbé èsì ìwádìí nípa ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà jáde. Wọ́n ní Nàìjíríà lórílẹ̀-èdè tó léwu jùlọ fún Kìrìsìtẹ́nì láti gbé lágbàáyé. Ilẹ̀kùn àlìjánà máa ń ṣí sílẹ̀, ilẹ̀kùn ọ̀run àpáàdì máa ń wà ní títìpa lásìkò ààwẹ̀ Ramadan. Ìmáàmù àgbà fásitì Al-Hikma ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ lásìkò ààwẹ̀ Ramadan. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde rẹ̀ o. Wọ́n kéde àfikún owó ọkọ̀ BRT, iye tó jẹ́, ìgbà tí àfikún náà yóò bẹ̀rẹ̀ àti ìdí abájọ tó fi ṣàfikún. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni o? Ṣé lóòótọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti yan Àwùjalẹ̀ tuntun pẹ̀lú ìfá? Olórí ẹbí ìdílé ọba Fúsẹ̀ngbúwà tìlú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn Abdulateef Owóyẹmí ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún láti gbẹ́sẹ̀ kúrò lórí ìgbésẹ̀ yíyan ọba Àwùjalẹ̀ tuntun kí àwọn afọbajẹ lè parí iṣẹ́ wọn lásìkò. Olóyè Owóyẹmí rawọ́ ẹ̀bẹ̀ yìí lọ́jọ́ Àìkú Sunday ṣàlàyé pé ọ̀rọ̀ náà ti fẹ́ ṣe bí ẹni sú àwọn ìdílé Fúsẹ̀ngbúwà àtàwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú nílé lóko pẹ̀lú bí ìjọba ṣe gbẹ́sẹ̀ lé ìgbésẹ̀ yíyan Àwùjalẹ̀ tuntun láì dájọ́ sí ìgbà tí yóò bẹ̀rẹ̀ padà. Nínú ọ̀rọ̀ tó bá akọ̀ròyìn ìwé ìròyìn abẹ́lé kan lórílẹ̀‐èdè yìí sọ, Owóyẹmí ní lóòótọ́ gómìnà ìpínlẹ̀ náà Dàpọ̀ Abíọ́dún ń fi àtìlẹ́yìn rẹ̀ hàn ṣùgbọ́n kò yẹ kí ìdíwọ́ kankan wà fún yíyan Àwùjalẹ̀ tuntun. Ó ní inú ìdílé ọba àtàwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú lọ́kùnrin àti lóbìnrin yóò dùn bí ìjọba bá lè jáwọ́ nínú àwọn ìdíwọ́ wọ̀nyí. Ò bá gbàgbé, a ó rántí pé láti oṣù tó kọjá ní ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbẹ́sẹ̀ lé ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun nígbà tí kọmíṣánná fún ọ̀rọ̀ oyè jíjẹ Ganiyu Hamzat gbé àtẹ̀jáde kan síta tó fi ṣàlàyé pé ìjọba ní láti gbẹ́sẹ̀ lé ìlànà náà nítorí omilẹ́ngbẹ́ ìwé ìfisùn tó wáyé lórí rẹ̀. Bákan náà lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìjọba tún ní láti paná ìròyìn awuyewuye pé ìjọba buwọ́ lu orúkọ Adémọ̀rin Aliu Kúyẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun. Hamzat ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé irọ́ ńlá ni ìròyìn náà. Ó ní nítorí pé ìjọba ìpínlẹ̀ Ògùn sì gbẹ́sẹ̀ lé ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun ló jẹ́ kí irúfẹ́ ìròyìn náà kó jáde síta. Kọmíṣánná ọ̀hún wá ṣàlàyé pé òun kò lọ́wọ́ nínú ìròyìn tàbí yan ẹnikẹ́ni fún ipò ọba Àwùjalẹ̀. Ó ní ìlànà òfin ló ń sọ bí yíyan Àwùjalẹ̀ yóò ṣe lọ sí, kì í ṣe ẹnìkankan. Ẹnikẹ́ni tó bá ń sọ kiri pé ìjọba ti buwọ́ lu ẹnìkan nípasẹ̀ ifá tàbí ìlànà kankan, irú ẹni bẹ́ẹ̀ ń pa irọ́ lásán ni, kí aráàlú sì ketí ọ̀gbìn sí ìròyìn bẹ́ẹ̀. Lóṣù kejì ọdún 2025 ní Àwùjalẹ̀ àná ọba Síkírù Adétọ̀nà wájà lẹ́yìn tó lo ọdún 75 lórí àpèrè àwọn baba ńlá rẹ̀. Láti ìgbà náà ní ìgbésẹ̀ àti yan Àwùjalẹ̀ tuntun ti ń fa onírúurú awuyewuye títí di àsìkò yìí. Ẹ̀san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira ní kíákíá tàbí kákọlù yín àwọn agbébọn kọ lẹ́tà sí aráàlú ní bẹ̀rùbojo bàgbàlẹ̀. Àwọn agbébọn ní apá gúúsù ìpínlẹ̀ Kebbi ti ń béèrè fún 100 mílíọ̀nù náírà láti ọwọ́ àwọn olùgbé agbègbè Ngaski tí wọ́n sì ń lérí pé àwọn yóò kọlu ìlú náà tí wọn kò bá san owó ọ̀hún ní kíákíá. Ìbéèrè yìí ló wà nínú lẹ́tà kan tí àwọn agbébọn náà fi ránṣẹ́ sí àwọn aráàlú. Ìdúnkokò yìí wáyé lásìkò tí ètò ààbò mẹ́hẹ ní àwọn agbègbè kan nípínlẹ̀ Kebbi tí àwọn agbébọn sì ń kọlu ọ̀pọ̀ agbègbè. Nínú lẹ́tà náà tí Daily Trust gbé síta ní àwọn agbébọn náà ti ń kìlọ̀ fún àwọn aráàlú pé kí wọ́n má fi ọwọ́ kékeré mú ohun tí àwọn ní kí wọ́n ṣe kí wọ́n ó lè wá owó náà ní kíákíá. Wọ́n ní kì í ṣe àwàdà, wọ́n gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà 100 million naira tí wọn kò bá fẹ́ kan ìdin nínú iyọ̀ tí wọn ó sì dá ara wọn lẹ́bi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ìwé náà ni pé kódà bí wọ́n bá pe sọ́jà
wọn kò lè dá àwọn dúró àfi kí wọ́n lọ wá owó náà wá. Ikọ̀ agbébọn náà tún ní kí àwọn aráàlú má gbàgbé ohun tó wáyé ní ìlú Wọ́rọ́ níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara níbi tí ọ̀pọ̀ èèyàn ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àwọn kìlọ̀ fún wọn nínú lẹ́tà tí àwọn kọ sí wọn ṣáájú. Ní báyìí àwọn aráàlú náà ló ti ń gbé pẹ̀lú inú fu àyàfu lásìkò yìí. Olùgbé agbègbè náà Abbas Alkali tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n kọ lẹ́tà sí àwọn béèrè fún 100 mílíọ̀nù náírà lọ́wọ́ ìlú. Ó ní láti ìgbà tí àwọn ti rí lẹ́tà náà gbogbo àwọn ní àwọn ń gbé pẹ̀lú ìbẹ̀rùbojo báyìí nítorí ìdúnkokò àwọn agbébọn pé kí àwọn tètè wá san owó náà. Ó ní àwọn ti fi ọ̀rọ̀ náà tó alága ìjọba ìbílẹ̀ létí. Ó ní ìjọba ìpínlẹ̀ Kebbi àti àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ti gbọ́ sí lẹ́tà náà tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀. Abbas ní àwọn mọ̀ pé wọ́n lè wá bí wọ́n ṣe ti ṣèlérí. Èyí ló dá ìbẹ̀rùbojo sílẹ̀ débi tí àwọn ènìyàn kan ti ń sá kúrò ní ìlú láti lọ sí ibòmíràn tí ààbò wà. Ṣùgbọ́n àwọn kan wà tí àwọn kò ní ibikíbi láti lọ. Àwọn ń gbàdúrà pé kí ààbò Ọlọ́run wà lórí àwọn ni. Malam Sahad Sulaiman tóun náà sọ̀rọ̀ ní ìbẹ̀rùbojo ní ọ̀pọ̀ àwọn olùgbé ìlú náà wà báyìí. Ó ní kì í ṣe pé wọ́n kọ lẹ́tà sí àlùfáà kankan, wọ́n kọ sí gbogbo ìlú ni tí ó sì ṣe ní láàánú pé èyí ń wáyé lásìkò oṣù Ramadan. Ó ní kí ìjọba pèsè ààbò fún àwọn nítorí wọ́n lè ṣe ìkọlù nígbàkúùgbà gẹ́gẹ́ bí wọ́n ti ṣèlérí. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kebbi Ahmed Idris sọ pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti rí i pé ìkọlù kò wáyé nílùú náà àti agbègbè rẹ̀. Olórí àjọ elétò ààbò náà fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ tó sì ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà ní agbègbè láti pèsè ààbò fún àwọn aráàlú. Ó fi kún pé ìjọba kò fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ náà rárá. Ó ní ìjọba pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbé àwọn ọmọ ogun lọ sí agbègbè náà tí ó sì dá òun lójú torí pé ìjọba ìpínlẹ̀ Kebbi kò kí ń fi ọ̀rọ̀ nípa ètò ààbò ṣeré rárá. Ìkúnlẹ̀ abiyamọ o, àwọn akẹ́kọ̀ọ́ fásitì LAUTECH 6 tó fi mọ́ obìnrin aláboyún kan pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀. Àfi kélédù ọba sá máa fìsọ rẹ̀ sọ wa o, ká má ṣe sìnrìn. Àwọn akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì 6 ti ilé ẹ̀kọ́ gíga fásitì ìmọ̀-ẹ̀rọ Ládòkè Akíntọ́lá LAUTECH ti dágbére fáyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé bí wọ́n ṣe gùn lé ìrìn àjò láti jókòó ṣe ìdánwò àṣekágbá. Àwọn akẹ́kọ̀ọ́ 6 tí wọ́n wà ní ìpele àṣekágbá ìyẹn 500 level tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìtọ́jú ìlera nọ́ọ̀sì ní ẹ̀ka ètò ẹ̀kọ́ Open and Distance Learning Bachelor of Nursing Science Program níléèwé gíga fásitì ló ṣe bẹ́ẹ̀ ṣe kòǹgẹ́ ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ nígbà tí wọ́n rìnrìn àjò lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ fún ìdánwò àṣekágbá tó kẹ́yìn ìpele ìrìn àjò ètò ẹ̀kọ́ wọn. Láàárín wọn ní akẹ́kọ̀ọ́ tí wọ́n ló lóyún lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé, èyí tó mú kí ìṣẹ̀lẹ̀ náà tún bani lọ́kàn jẹ́ púpọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òkú náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò òkú ṣíṣe àti ìtẹ̀síwájú ìtọ́ni látọ̀dọ̀ àwọn aláṣẹ. Ìpapòdà àwọn olóògbé náà ti mú ìbànújẹ́ bá iléèwé gíga fásitì náà àti agbègbè rẹ̀. A gbọ́ pé iṣẹ́ nọ́ọ̀sì làwọn olùfarakásá náà ń ṣe títí tọlọ́jọ́ fìdé. Àwọn obìnrin náà ni wọ́n ṣiṣẹ́ lọ́gbà ilé ìwòsàn, bákan náà ni wọ́n tún gba ìmọ̀ kún ìmọ̀ níléèwé gíga, ṣètọ́jú ilé, ṣe ojúṣe nínú ìdílé tí wọ́n sì tún pòǹgbẹ ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ṣẹ́ dájú sáká. Níṣe ni ìròyìn ìjàmbá àti ikú àwọn olóògbé náà bá àwọn akin ẹgbẹ́ wọn tó ń retí wọn nínú gbọ̀ngàn ìṣèdánwò lójijì tó ní kálukú sì ń ṣe àhìn irú kílẹ̀ yìí. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, àwọn aláṣẹ iléèwé ọ̀hún kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà làwọn aláṣẹ tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àjọ ẹ̀ṣọ́ pópó FRSC kò tí ì gbé àtẹ̀jáde nípa ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà jáde síta ní kíkún. Ọ̀pọ̀ ìgbà ní àwọn èèyàn máa ń kọminú lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó máa ń wáyé láwọn ojú ọ̀nà nílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ipò tí àwọn ọ̀nà ọ̀hún wà tó jẹ́ ọ̀kan lára ohun tó ń ṣokùnfà ìjàmbá àtàwọn ìdí mìíràn. Gbogbo abiyamọ ayé, a ò mà ní mọ sàréè ọmọ, ara yóò ní bọ́ bàtọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa. Elédùà yóò tu ọkàn ìdílé àwọn olóògbé náà nínú. Ó mà ṣe o, èèyàn 10 ló há sí páńpẹ́ ìjàmbá iná tó ṣẹyọ nílé ìṣàkóso ọkọ̀ òfurufú Muritala Muhammed.
iná ṣẹ́yọ níbùdó ọkọ̀ òfurufú Muritala Muhammed tẹ́lẹ̀ bí àwọn àjọ òṣìṣẹ́ panápaná ṣe làkàkà ṣiṣẹ́ takuntakun láti paná tó ṣẹ́yọ ọ̀hún. Ìròyìn jábọ̀ pé ó tó èèyàn 10 tó há sí páńpẹ́ ìjàmbá iná ọ̀hún nílé ìṣàkóso ọkọ̀ òfurufú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, iná ọ̀hún ló ṣẹ́yọ nílé iṣẹ́ náà èyí tó wà lábẹ́ àtúnṣe ọlọ́pọ̀ bílíọ̀nù owó náírà. Òṣìṣẹ́ pápákọ̀ òfurufú sọ fáwọn akọ̀ròyìn ní aago 5 ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́jú 15 5:15 p.m. pé iná ọ̀hún sì ń jó tí àwọn èèyàn 10 sì ti há sí páńpẹ́ lórí àjà kẹfà níbi ilé yàrá ìṣàkóso ọkọ̀ òfurufú. Gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú ní àwọn òṣìṣẹ́ àjọ panápaná gbé lójúnà láti paná ọ̀hún kú fínfín àti láti dóòlà àwọn olùfarakásá. Bí iná ọ̀hún ṣe ń ṣẹ́yọ bẹ́ẹ̀ lè fi ń gba àyíká àti agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún kò tíì jẹ́ gbígbé jáde síta, ṣùgbọ́n wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ àìṣedéédé nípasẹ̀ iná agbára ẹ̀lẹ́tíríkì. Ẹni tó tún bá akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé níṣe ni ọkọ̀ hẹlikópítà ń ṣòfin tòótọ́ agbègbè náà èyí tí wọ́n fura sí pé àwọn ọlọ́pàá ló ń lò láti fi dáàbò bo agbègbè náà, ṣùgbọ́n àwọn kò mọ̀ dájú sáká, àwọn kàn rí i pé ọkọ̀ hẹlikópítà náà kàn ń fòye ká agbègbè náà ni. El-Rufai ń béèrè fún bílíọ̀nù kan náírà $1 billion lọ́wọ́ ICPC fún títẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lójú. Gómìnà àná nípínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ti gbé ẹjọ́ tó lé bílíọ̀nù kan náírà kalẹ̀ èyí tó pè tako àjọ tó ń gbé ogun ti ìwà ìbàjẹ́ ICPC àti àwọn ẹ̀ka ìjọba míì pé wọ́n já wọ ilé rẹ̀ nílùú Àbújá láì ní ojúlówó àṣẹ láti ilé ẹjọ́. El-Rufai pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀ ló gbé ẹjọ́ náà kalẹ̀ pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ FHC ABJ CS 345-2026 níwájú ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Àbújá. Agbẹjọ́rò El-Rufai Olúwọlé Ìyanu ló léwájú fún ẹjọ́ náà tí wọ́n kéde rẹ̀ pé àwọn ń wọ́ àjọ ICPC, adájọ́ àgbà magistrate, ilé ẹjọ́ magistrate, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá, agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn míì lọ sí ilé ẹjọ́. El-Rufai ní kí ilé ẹjọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn náà pé ìwé àṣẹ wo ni wọ́n gbà tó fún wọn ní àṣẹ láti wá tu ilé òun tó wà ní Aso Drive nílùú Àbújá lọ́jọ́ 4 oṣù kejì ọdún 2026. El-Rufai ní kí ilé ẹjọ́ wọ́gilé ayédèrú ìwé àṣẹ tí wọ́n mú wá láti wá fi tu ilé òun ní aago 2 ọ̀sán ọjọ́ 19 oṣù kejì ọdún 2026. Ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ àjọ ICPC àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló jẹ́ èyí tó lòdì sí òfin ọmọnìyàn lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ẹjọ́ tó kọ, El-Rufai fẹ̀sùn kan àjọ ICPC pé wọ́n kó àwọn ẹrù òun tó fi mọ́ àwọn ìwé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọn kò sì tí ì dá padà. El-Rufai ní kí ilé ẹjọ́ pa á láṣẹ fún olùjẹ́jọ́ àkọ́kọ́ àti ìkẹta ICPC àti IG pé kí wọ́n dá àwọn dúkìá òun padà. Bákan náà ló tún ní kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn olùjẹ́jọ́ náà san owó tó tó bílíọ̀nù kan náírà fún títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀, mímú dúkìá, dídá àlàáfíà rú àti àwọn ẹ̀sùn míì. Lọ́sẹ̀ tó kọjá ni Malam Nasir El-Rufai dèrò àhámọ́ àjọ ICPC lẹ́yìn tó kúrò ní àtìmọ́lé àjọ EFCC tó ń gbógun ti ìwà àjẹbánu lọ́jọ́rú Wednesday ọjọ́ 18 oṣù kejì yìí. Bákan náà ni àjọ DSS tún fẹ̀sùn ìwà ọ̀daràn kan gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí ọ̀hún lórí wípé ó tọwọ́ bọ fóònù olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu lọ́nà àìtọ́. Nígbà tó yá ní àjọ ICPC kéde wípé El-Rufai ti wà ní àhámọ́ àwọn. Tẹ́ ò bá gbàgbé, a ó rántí pé ìbẹ̀rẹ̀ oṣù yìí ní èdè àìyedè náà bẹ́ sílẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe l'Àbújá nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò fẹ́ fọwọ́ òfin mú El-Rufai. Lẹ́yìn náà ni gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí ọ̀hún sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lórí tẹlifíṣàn Arise wípé Ribadu ló ní kí àjọ DSS mú òun ní pápákọ̀ òfurufú l'Àbújá àmọ́ tí wọn kò rí òun mú kúrò níbẹ̀. Ilẹ̀kùn àlìjánà máa ń ṣí sílẹ̀, ilẹ̀kùn ọ̀run àpáàdì máa ń wà ní títìpa lásìkò ààwẹ̀ Ramadan. Ìmáàmù àgbà fásitì Al-Hikmah ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ lásìkò ààwẹ̀ Ramadan. Nínú oṣù ààwẹ̀ Ramadan, ọ̀pọ̀ olùjọ́sìn ló gbàgbọ́ wípé ìbùkún tó pọ̀ yanturu ló wà nínú rẹ̀. Onímọ̀ nípa ẹ̀sìn Islam tó tún jẹ́ ìmáàmù àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì Al-Hikmah nípínlẹ̀ Kwara,
ọ̀mọ̀wé Sànúsí Láfíàgì náà ti sọ nípa pàtàkì oṣù Ramadan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe láìpẹ́ yìí pẹ̀lú ìwé ìròyìn Punch. Ìmáàmù Láfíàgì ní oṣù Ramadan yàtọ̀ sáwọn oṣù yòókù nítorí oṣù ìtanijí nínú ẹ̀mí ló jẹ́ fáwọn olùjọ́sìn. ọ̀mọ̀wé Láfíàgì ṣàlàyé pé lára nǹkan tó jẹ́ kí oṣù Ramadan yàtọ̀ ni pé Ànábì sọ pé nígbàkúgbà tí oṣù Ramadan bá ti dé ní gbogbo ilẹ̀kùn tó wọ àlìjánà máa ń wà ní ṣíṣí sílẹ̀. Bákan náà ni ó tún sọ pé ilẹ̀kùn ọ̀run àpáàdì máa ń wà ní títìpa lásìkò ààwẹ̀ Ramadan tí àwọn ẹ̀mí èṣù sì máa ń wà ní sísò mọ́lẹ̀. Ìmáàmù àgbà iléèwé gíga fásitì Al-Hikma fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ó rọrùn fún àwọn olùjọ́sìn láti wọ àlìjánà lásìkò oṣù Ramadan ju àwọn oṣù yòókù lọ torí ilẹ̀kùn àlìjánà máa ń wà ní ṣíṣí sílẹ̀ lásìkò náà. Ó nira fáwọn olùjọ́sìn láti dá ẹ̀ṣẹ̀ tó lè gbé wọn lọ inú iná lásìkò ààwẹ̀ Ramadan torí gbogbo ilẹ̀kùn ọ̀run àpáàdì ló ti wà ní títìpa àti pé àwọn ẹ̀mí èṣù tí wọ́n máa ń jẹ́ káwọn èèyàn dá ẹ̀ṣẹ̀ tó lè gbé wọn lọ inú iná ni wọ́n ti wà ní dídè mọ́lẹ̀. ọ̀mọ̀wé Láfíàgì ló sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí kò fẹsẹ̀ múlẹ̀ ló máa ń jẹ́ kéèyàn padà sínú ẹ̀ṣẹ̀ lẹ́yìn ààwẹ̀ Ramadan. onímọ̀ nípa ẹ̀sìn Islam náà sọ pé ọkàn èèyàn kò léegun àti pé èèyàn nílò ìrànwọ́ Ọlọ́run kí ó má bàa dá ẹ̀ṣẹ̀ mọ́. ọ̀mọ̀wé Láfíàgì ni ó rọrùn láti máa dá ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí kò lè ṣubú sínú ẹ̀ṣẹ̀. ó ní gbogbo wa ni a máa ń dá ẹ̀ṣẹ̀ kan tàbí òmíràn bí a ṣe máa ń dá ẹ̀ṣẹ̀ ló kàn yàtọ̀ síra wọn. dídá ẹ̀ṣẹ̀ gan túmọ̀ sí pé ọkàn wa kò ní eegun ni ìdí nìyí tí a ṣe máa ń dá ẹ̀ṣẹ̀. èyí túmọ̀ sí pé ẹran ara ń lò wá ni. tí èèyàn bá wá padà sí ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé tẹ́lẹ̀ lẹ́yìn oṣù Ramadan ó túmọ̀ sí pé irú èèyàn bẹ́ẹ̀ kan gbààwẹ̀ lásán ni kò jẹ́ kí Ramadan ní ipa kankan láyé rẹ̀. ìmáàmù àgbà náà sọ pé kò yẹ kí ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan padà sínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́ torí ọkàn rẹ̀ yóò ti fà mọ́ Ọlọ́run. Aṣòfin Amẹ́ríkà gbé èsì ìwádìí nípa ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà jáde. Wọ́n ní Nàìjíríà lórílẹ̀-èdè tó léwu jùlọ fún Kìrìsìtẹ́nì láti gbé lágbàáyé. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti tẹ́wọ́ gba ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìwádìí bí ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ṣe ń pàdánù ẹ̀mí wọn lẹ́yìn ọ̀pọ̀ oṣù ìwádìí láti ọwọ́ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin Amẹ́ríkà. Èsì ìwádìí yìí ní àwọn ọmọ ìgbìmọ̀ tẹ̀kótó lórí ọ̀rọ̀ ìṣúná àti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílé aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà fi ránṣẹ́ sí ilé ààrẹ Amẹ́ríkà pẹ̀lú àlàyé àti ìmọ̀ràn tí wọ́n ní fún ìṣòro tó ń kojú àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè náà. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Trump ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ní òun wòye pé ó nílò àmójútó gbòógì tó sì pa á láṣẹ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin Riley Moore àti Tom Cole láti gbé fìmúfínlẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Moore fìdí rẹ̀ múlẹ̀ lójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday pé ìpàdé wáyé lórí ìwádìí náà tí wọ́n sì ti gbé èsì ìwádìí lọ ilé ìjọba White House. Gẹ́gẹ́ bí ó ṣe ti sọ, Moore ní ìwádìí náà lọ lórí èrò àwọn onímọ̀ àti àwọn oṣojú mi kòró pẹ̀lú ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ìjọba Amẹ́ríkà. Ṣáájú ni Moore léwájú àwọn ìgbìmọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ṣe àbẹ̀wò sí àwọn agbègbè kan ní Nàìjíríà. Àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ ní ìpàdé pẹ̀lú àwọn olórí ìjọba tó fi mọ́ olùdámọ̀ràn sí ààrẹ lórí ààbò Nuhu Ribadu. Ó ní àwọn ìgbìmọ̀ náà ti ní òye nípa ohun tó ń fa kùdìẹ̀kudiẹ ètò ààbò ní àwọn apá ibì kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ibi tó burú fún Kìrìsìtẹ́nì láti gbé. Àwọn Kìrìsìtẹ́nì ń kojú ìṣekúpani láti ọwọ́ agbébọn Fúlàní àti àwọn ikọ̀ agbébọn míì tí wọ́n sì ń pa ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì tó fi mọ́ àwọn pásítọ̀ àti àlùfáà. Dídáná sun ilé ìjọsìn, ilé ẹ̀kọ́ àti jíjí ọ̀pọ̀ gbé wà lára àwọn nǹkan tí àwọn Kìrìsìtẹ́nì ń kojú. Moore nínú àlàyé ìwádìí pé àjọṣepọ̀ Moore nínú àlàyé ìwádìí pé àjọṣepọ̀ láàrin ìjọba Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà láti pèsè ààbò tó péye fún àwọn agbègbè tí Kìrìsìtẹ́nì wà tí wọ́n sì gbé ogun tako àwọn agbébọn yìí. Lára àwọn ìmọ̀ràn tí Moore fi sínú èsì ìwádìí náà ni pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yóò nílò láti rí i pé wọ́n fòpin sí ìkọlù àwọn agbébọn nípasẹ̀ lílo ìrànlọ́wọ́ ìgbàlódé àti gbígba àwọn àgbẹ̀ láàyè láti ní ìdánilẹ́kọ̀ọ́ láti dáàbò bo ara wọn. Ìjọba ní láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn
àwọn àgbẹ̀ tó ń sin nǹkan ọ̀sìn kí wọ́n sì fààyè gba àwọn àgbẹ̀ láti máa dáàbò bo ara wọn lọ́wọ́ àgbébọn. Ìjọba ní láti gba àwọn òṣìṣẹ́ kún àwọn iléeṣẹ́ ológun tí wọn yóò jí pépé lásìkò ìkọlù àwọn àgbébọn. Ìjọba ní láti pèsè òfin tí yóò fi ìjìyà fún ẹgbẹ́ tàbí ìjọ tó ń kópa nínú ìwà tí kò fààyè gba òmìnira ẹ̀sìn ṣíṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde rẹ̀ o. Wọ́n kéde àfikún owó ọkọ̀ BRT, iye tó jẹ́, ìgbà tí àfikún náà yóò bẹ̀rẹ̀ àti ìdí abájọ tó fi ṣàfikún. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde àfikún owó ọkọ̀ bọ́ọ̀sì ìjọba tí ọ̀pọ̀ mọ̀ sí BRT pẹ̀lú ìdá 13% bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí í ṣe ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí. Ìjọba fìdí ọ̀rọ̀ múlẹ̀ lójú òpó X àjọ Lamata tó ń rí sí okòòwò ọkọ̀ èrò ìjọba ìpínlẹ̀ Èkó nírọ̀lẹ́ ọjọ́ Ajé ọjọ́ 23 oṣù yìí. Àjọ Lamata ṣàlàyé pé àfikún owó ọkọ̀ BRT kò sẹ́yìn bí gbogbo nǹkan ti ṣe gbówó lórí lásìkò yìí. Bákan náà ló tún ní àjọ ọ̀hún ṣàlàyé pé fífi ọkọ̀ èrò ṣiṣẹ́ nípínlẹ̀ Èkó ti nílò owó tó pọ̀ sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ pé àfikún owó ọkọ̀ náà yóò ṣèrànwọ́ fún àjọ Lamata láti lè borí àwọn ìṣòro tí àjọ náà ń kojú lẹ́nu okòwò fífi ọkọ̀ èrò ṣiṣẹ́ nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wà lójú òpó Lamata náà ṣe sọ, àfikún owó ọkọ̀ yìí tún wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ tí ìjọba buwọ́lù láti máa ṣàgbéyẹ̀wò owó ọkọ̀ BRT lọ́dọọdún. Àwọn òṣìṣẹ́ àjọ Lamata náà sọ pé àfikún owó ọkọ̀ ọ̀hún tún dá lórí òdiwọ̀n nǹkan bí nǹkan ṣe wọ́n ní Nàìjíríà, èyí tó gbẹnulé ìdá 15% 15% níparí ọdún 2025. Àjọ náà tún sọ pé owó tí wọ́n fi ń tún àwọn ọkọ̀ náà ṣe ti pọ̀ sí i tó fi mọ́ iye tí wọ́n ń ra àwọn ẹ̀yà ara ọkọ̀ báyìí. Bákan náà ni àjọ Lamata sọ pé owó oṣù àwọn awakọ̀ BRT náà ti lé sí pàápàá jùlọ pẹ̀lú bí ìjọba ti ṣe bẹ̀rẹ̀ sí san owó oṣù tuntun fáwọn òṣìṣẹ́. Lamata tún sọ nínú àtẹ̀jáde tó fi síta náà pé àfikún owó ọkọ̀ náà yóò tún jẹ́ kó rọrùn láti kó àwọn ọkọ̀ tuntun jáde, èyí tí yóò túbọ̀ mú ìrọ̀rùn bá àwọn èrò. Àmọ́ ìjọba kò ṣàfidá aráàlú lójú wípé àwọn kò ní jẹ́ kí owó ọkọ̀ tí wọ́n yóò máa san kó gara ju agbára wọn lọ. Àjọ Lamata wá rọ àwọn aráàlú wípé kí wọ́n fọkàn sí ọjọ́ Ajé Monday tó ń bọ̀ tí àfikún owó ọkọ̀ náà yóò bẹ̀rẹ̀.